kò síjà kò síta kò sí kàngbọ́n kó tó di pálàfin ọ̀wọ́ adédé asínlódé lòórùn bá dé aláàfin ọ̀wọ́ adé lọ́wọ́ lúwá ní gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń dàrú gbùdùgbùdù. àwọn ọmọ Ọ̀yọ́ wọn bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ìtànkìtàn. ẹ̀sán kò gbóògùn o ẹ̀sán akẹ́ o. láti inú oṣù kẹrin tí wọ́n ti ṣe ìwúyè fún aláàfin ńlá àti sinmi ọ̀rọ̀ títí dòní. ẹ mọ̀ Ọ̀yọ́ ti ń kásì ẹ mọ̀ kò sí gbogbo nǹkan tó bá dé ìlú Ọ̀yọ́ tí ò worst. a ní kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ ló wà lórí ìjókòó tí aláàfin ń bọ̀ bẹ́ẹ̀ orí ìdúró làwọn méjì máa pàdé ara wọn. àkọ́dá orónú tí kì í dàbí àdágbẹ̀yìn. ọ̀ràn mi yóò jẹ́ aláàfin kò jẹ́ aláàfin kò jẹ́. ó yẹ ó jẹ́ àkọ́kọ́ nú ọba tí mo máa rí tó tá a máa béèrè wípé ṣé sọ́jà lẹ́ni ni sọ́jà ló yẹ kó máa ṣe. ìgbéraga ló kún ọwọ́ yín kí ni ipò aláàfin bóòlù aláàfin ṣe jẹ́ ẹ wá lo wọ́ọ̀dù ọ̀fà aláàfin lọ́dọ̀ wa lóńdó ọ̀pá owó yín àmọ́ bá yín dé dànù. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìdójútì gbáà ni o nípa bí Aláàfin tọ̀yọ́ ṣe náwó sí ọba Adéwọ̀lú Ládọjà tí ó jẹ́ ọba ìlú Ìbàdàn ó náà ni àwọn èèyàn ń gbà lórí ayélujára gẹ́gẹ́ bí ìwà tí ò tọ̀nà nínú èyí tí Aláàfin tọ̀yọ́ wò ẹ ò bá gbàgbé ó ti ṣẹlẹ̀ rí nínú ìyàjọpọ̀ kan èyí tó ṣẹlẹ̀ ní èyí tó ní í ṣe pẹ̀lú Aláàfin tọ̀yọ́ pẹ̀lú Ọọ̀ni tilé Ifẹ̀ níbi tí àwọn ọmọ Ọ̀yọ́ ti jáde gbayagbaya wípé Aláàfin kì í dìde kẹ́nikẹ́ni ó náà ló wá fà á o débi pé nígbà tí ọba Adéwọ̀lú Ládọjà tó jẹ́ ọba tìlú Ìbàdàn ó náà ni ó kí àwọn èèyàn níbi tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sì ti dìde tí òun àti ọba ilẹ̀ Ìbàdàn tí wọ́n sì jọ kíra wọn ṣùgbọ́n nígbà tí ó dorí ti Aláàfin ó náà ni ó nawọ́ sí ọba ìlú Ìbàdàn ìyẹn ọba Adéwọ̀lú Ládọjà níbi tí Adéwọ̀lú Ládọjà ò ti wọ́ bẹ̀ ó náà ni àwọn èèyàn ti wá dá Aláàfin lẹ́bi wípé ẹgbẹ́ ẹni ó náà ni àgúnyẹ̀ ewùrà fún un wípé bàbá tiẹ̀ ń bọ gbogbo èèyàn lọ́wọ́ nílẹ̀ Yorùbá wípé sẹ́rù ọba Adéwọ̀lú Ládọjà tí ó jẹ́ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó náà ni ó yẹ kó máa na ọwọ́ sí ẹ ò bá gbàgbé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó náà ni Aláàfin tọ̀yọ́ lọ́lọ́ kí emir nílùú Ìlọrin níbi tí ó ti tẹ̀ kí emir tí emir sì wà lórí ìjókòó wọn ni ohun tí wọ́n ń sọ náà ni pé ajé ṣe bí Ọ̀yọ́ láàrí o wípé Ọ̀yọ́ kì í ṣẹgbẹ́ ẹni bàbá ẹnì kọ̀ọ̀kan wọn wà ní ṣé tọjọ́ orí ni ká sọ ni àbí ká sọ ti ipò àwọn èèyàn ti wá jáde lórí ọ̀rọ̀ yìí níbi tí Awikoko ti fi ẹ̀hónú rẹ̀ hàn nínú ìwà tí Aláàfin tọ̀yọ́ wù yìí ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tí Awikoko sọ nínú èyí tí wọ́n fi hàn wá àti èyí tí Ayekooto sọ nínú ọ̀rọ̀ títí ẹ̀ bọ́mọdé bá kọyán alẹ́ àgbà sì fìtàn balẹ̀ òun náà má fìtàn balẹ̀ ó sì ṣàlàyé bí kinní ọ̀hún ṣe jẹ́ tọ̀ wọ́n fi gbogbo ẹ̀ hàn wá àti fọ́nrán ọ̀hún bó ṣe lọ bàbá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ò wípé kẹ́ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mú gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wò ẹjá ṣí àìtò ọ̀hún tí wọ́n fi hàn wá kinní ọ̀hún pọ̀ wọ́n sì ṣàlàyé kinní ọ̀hún ní ọ̀rẹ́ kinní wí ni ẹjá ṣí ẹjá máa bẹ́tù ọ̀hún. eléyìí tó gbé mi wá gangan lónìí òun náà ni ìpàdé Aláàfin àti bàbá wa Olúbàdàn sẹ́nẹ́tọ̀ gómìnà bàbá wa Adéwọ̀lú Rashidi Ládọjà kọ́lọ́hún jẹ́ pé ẹ pẹ́ lórí àpèrè lóòótọ́ kò sẹ́ni tó nínú dídùn sí wípé káwọn ọba aládé ọmọ ta kàngbọ́n síra wọn kò síjà kò síta kò sí kàngbọ́n kó tó di pa Aláàfin ọ̀wọ́ adédé asínlódé lòórùn bá dé Aláàfin ọ̀wọ́ adé lọ́wọ́ lú wá ní gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń dàrú gbùdùgbùdù láti inú oṣù kẹrin tí wọ́n ti ṣe ìwúyè fún Aláàfin ńlá àti sinmi ọ̀rọ̀ títí dòní. ó lẹ́ ń wò lójú ìwòran yìí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà lẹ́rí tó jókòó yìí ẹ wò ó bí Aláàfin ṣe nawọ́ sí i ẹ tún wò ó ọwọ́ yẹn lẹ̀ ń wò yìí ṣùgbọ́n ọba Ládọjà ò wó bẹ nítorí àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe òun náà ni bàbá gbìyànjú àti ṣe nígbà tí bàbá ń bọ̀ lélẹ́yìí tí àwọn ìjòyè wọn sì ń tẹ̀lé wọn bọ̀ ẹ̀rí báyìí fọ́tò àwọn méjèèjì lẹ́wọ̀n lójú ìwòran yìí o àníkà ṣàfihàn wọn fún àǹfààní àwọn tí wọn ò dá wọn mọ̀ àwòrán wọn náà lẹ́wọ̀n yìí ọwọ́ tí Aláàfin nà tí bàbá lélẹ́yìí bàbá òwò bẹ́ẹ̀ ń gbà náà nítorí pé ẹgbẹ́ ẹni náà làágùn yẹn ewùrà fún ọwọ́ tí wọ́n nànú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́rí tó jókòó yìí ẹ ti rọ́wọ́ ọ̀hún mo ní kí n fi kíní ọ̀hún hàn wá kérékété ni o ọwọ́ tí Aláàfin nà sí ọba Adéwọ̀lú Ládọjà òun náà lẹ́ ń wò yìí ohun tí a bá ṣe náà láàpadà gbà ọ̀rọ̀ rẹ o mo fẹ́ kí a máa fi òye dé kinní ọ̀hún. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ jẹ́ ká mọ̀ wípé ìgbéraga tí síwájú ìparun ó wà lára ọba Akeem Abímbọ́lá Òwòadé torí pé
kò sí nǹkan tó ní kọ́ bá Ọ̀wọ́ adé ọmọ lè dìde láti pàdé Olúbàdàn, ṣùgbọ́n ọtẹ àgbàdo tí ò lè tán nu ọmọ àparò tí wọ́n fọ́n sínú fèrè tí fèrè ń fọ́n síta ló bí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí. ẹ wá wo ẹ̀sín, ẹ wá wo àbùkù. Aláàfin nawọ́, Olúbàdàn owó bẹ̀, Olúbàdàn dá lóhùn. tẹ bá wá wò ó, tó bá pọ̀ṣù kẹrin, tó bá pọ́jọ́ karùn-ún oṣù kẹrin ọdún tá a wà yìí ni yóò pé ọdún kan tó bá Ọ̀wọ́ adé ti dé. Controversy lọ́tún controversy lọ́sì. Aláàfin yìí dọ̀bálẹ̀, Aláàfin kì í dìde kíyàn, ó ti dìde kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Aláàfin lọ bá Emir Ìlọrin, yìí ṣe bó dìde kí Emir lásán, Emir ò dìde lórí ìjókòó rẹ̀, Aláàfin ló tún tẹ̀ kí Emir. Aláàfin yìí dìde kíyàn, ó dìde kí Madam Remi Tinubu. Aláàfin yìí dìmọ̀ èèyàn, ó dìmọ̀ Aláké lójú wa. Aláàfin bọ̀ èèyàn lọ́wọ́, Aláàfin ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́. Wọ́n wí ngbà kan Ọọ̀ni ò kí mú rùkẹ̀rẹ̀ dání, Aláàfin mọ́ mú rùkẹ̀rẹ̀ dání, gbogbo ibi tí Aláàfin lọ sí ní mú rùkẹ̀rẹ̀ lọ, níbẹ̀ ẹ̀kọ́ là ń lọ. Wọ́n jọ pàdé níbi ètò ọ̀hún. Aláàfin ti wà níkàlẹ̀, Ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti wà níkàlẹ̀, Olúbàdàn ló dé kàn. Olúbàdàn lọ káwọn olóṣèlú, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé. Èmi àtẹnìkan sọ̀rọ̀ kan lónìí ń pé láyé àtijọ́ kábíyèsí ní máa ń sọ ẹni tí yóò jẹ alága ìjọba àbílẹ̀, ṣùgbọ́n lónìí alága ìjọba àbílẹ̀ ni yóò sọ ẹni tá a fi jẹ ọba láàrin ìlú. Gbogbo àwọn nǹkan yẹn ti yí papọ̀ mọ́ra wọn, irrespective tí ò kórè. Àwọn àpèrè kan bẹ tó sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé, nínú wọn lọ́ọ̀ni, nínú wọn l'Aláàfin, nínú wọn l'Olúbàdàn, nínú wọn l'Ọwá Òbòkun, nínú wọn l'Aláké, nínú wọn l'Àwùjalẹ̀, àti bẹ́ẹ̀ nínú wọn náà ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, nínú wọn l'Àtáọ̀jà Òṣogbo, Tìmì Ẹdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now bàbá wa béèrè pé kí ni tó ṣẹlẹ̀. Mo mọ̀ pé àmọ̀ràn bí ní Ọ̀yọ́ ni yóò dà bẹ́yìn bá lẹ́ẹ̀mọ́ ti ń ṣẹlẹ̀. Tá a gbé kété omi lérí sí tún béèrè wípé sódò là ń lọ ní àbókò, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọn á máa fi kété rúgí lóko. Ó túmọ̀ sí pé kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ pé ẹ̀ ń kọjá lórí ìtàkùn ayélujára tẹ́ẹ̀ ní rírà lérálẹ̀ tàbí gbọ́ ràlérálẹ̀ nǹkan tí ń ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ ń lo nítànkìtàn, ọmọ Ọ̀yọ́ ló fẹ́ tún tan lè káàró òjìrì kọ níbi tọ́lọ̀ ti mú wọn, tọ́lọ̀ ti májá wọn tégbò mú lórí. Ó ní wípé kò sí bí wọ́n sì sọ̀tà ara wọn tí wọn ò ní fi Ilé Ifẹ̀ kún. Pẹ̀lú ògo Ọlọ́run, àwa ò ní pẹ́ já Ilé Ifẹ̀ kúò lára àtàn Ọ̀yọ́ Ìṣẹ̀yìn. Ọ̀yọ́ tatijọ́, mo fẹ́ lè sọ wípé ìran Oòduà, ìran Ọ̀rànmíyàn ó ti tán láyé Aláàfin Onígbógí. Ńbẹ̀ ńkọ́ là ń lọ àsìkò ń bọ̀ o, tá a máa wọnú ẹ̀ sánsán lélẹ̀ tó túmọ̀ sí wípé Aláàfin Abíọ́dún Adégòólú, àrọ́bá ìtàn jẹ́ kó yé wa wípé ọ̀tàn mọ́ Bọ̀gú. Torí àwọn tí wọ́n ń jẹ Basọ̀run, àwọn tí wọ́n ń jẹ Ọ̀yọ́mèsì, Tápà, Bọ̀gú, Ìbàrìbá náà ni wọ́n. Lélẹ̀ tí wọ́n jẹ́ kó yé wa wípé ìran Basọ̀run kan ni Aláàfin Adégòólú. Àwọn Basọ̀run dẹ̀ ni wọ́n fi ọba jẹ, àwọn wọn yọba kúrò nípò. Àákò ń bọ̀ tá à ń bọ̀ lórí ibẹ̀ nǹkan ni mo fẹ́ lọ lónìí. Kí ló bí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí tó ìdí pé ọba yẹ̀yẹ́ ọba ń gbàgede? Torí yẹ̀yẹ́ kan ò ju eléyìí lọ o, àbùkù kan ò ju eléyìí lọ, ẹ̀sìn kan ò ju eléyìí lọ. The whole Aláàfin of Ọ̀yọ́ ó wá náwó sí baba Olúbàdàn kọ̀ pàkọ́, wọn ò gba owó ẹ̀ láti jẹ́ kó mọ̀ wípé bí ṣe é rí láre èèyàn bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ fún èèyàn. Ọ̀yọ́ ló bẹ̀rẹ̀ ọ̀tẹ̀, Ọ̀yọ́ ló bẹ̀rẹ̀ dúkùú, Ọ̀yọ́ ló bẹ̀rẹ̀ ìjà, kò sẹ́ni tí ń bá wọn jà, Ọ̀yọ́ náà ní ń bára wọn jà. Ìdí ni wípé àgbàlagbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ Ayekooto láti Kẹtàn sáré. Ṣé gbàgbé mo sọ́nú ètò mi lánàá ńgbà tí mo ṣe live, mo ní àwọn àgbà tí ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n kọ̀ wọn ò dá sí. Èmi Àkàndá ọ̀rọ̀ Awikoko ti dákẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí bíi tí mò ń gbé e lọ kọ́ má dàbí àsọkù ìtàn tí mégún dìjọ rẹ́lẹ̀. Ṣé mọ̀ pé ibi tó yẹ kégún ó ti jógbowó bọ́ bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa jarẹ́ lọ ni. Wá wo wípé ìtàn ti ń dé àwọn gbèdéke ibì kan tí mo rò pé ó yẹ káwọn tọ́jà àgbàlagbà ńlẹ̀ káàró òjíire kí wọ́n lè pe ọ̀tún pe òsì, kí wọ́n sọ̀rọ̀ ntùbínú bí kí wọ́n yanjú ẹ̀, kí wọ́n pàrọwà fún ọ̀tún àtòsì, kí kálukú wọn mọ balẹ̀ ayé ẹ̀ lọ, àti pàápàá kílẹ̀ káàró òjíire kó lè wà ní ṣọ̀kan àtìrẹ́pọ̀. But unfortunately àwọn àgbà tá à ń fọkàn sí wọn ò gbé pèsè kankan. Later ni mo wá padà discover pé bàbá wa ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá mi ni bàbá gbogbo wa ni. Bàbá náà nípa àsìpẹ́nu nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àbọ̀ abálẹ̀ lẹ́yìn. Mo mọ̀ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa rẹ̀ àrùn tó sojú ìlú ọ̀farasin ni. Awúta bá sínú ẹnìkan ní Jabo.
ìyẹn túmọ̀ sí pé kárí ayé ni aṣọ oníṣúgà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ̀rọ̀ nípa rẹ̀. Bí wọn bá sọ̀rọ̀ nípa rẹ̀ kò ìkún tó kò ìpé tó lóòótọ́. Kò sí lájọ àjọ òkun irú ẹni bẹ́ẹ̀ ń tanra rẹ̀ ni. Láìsí mi ọ̀rẹ́ mi ò jẹ́, láìsí mi ọ̀rẹ́ mi ò lè mú. Bí ń sí lájọ àjọ òkun òun tó ń bẹ láyé ni. Wọ́n ti ń sáyé kó tó dáyé, bọ́ bá kúrò láyé wọ́n padà máa sáyé lọ ni. À ń yọ̀ síra wa lọ́rùn náà ni. Pàpà síbẹ̀síbẹ̀ náà mo jẹ́rìí ẹ̀yin olólùfẹ́ mi. Bẹ́ẹ̀ ti máa wo pé ìhà wo l'Awikoko kọ sọ́rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló sẹ́ǹdì ẹ̀ sí mi. Dédé sẹ́ǹdì ẹ̀ sí mi. Ẹ fẹ́ gbọ́ ìhà tí mo kọ sí ni àti pàápàá ṣe mo ti rí i. Ẹnìkan oríṣiríṣi àwọn èèyàn ló pè mí mi ìfẹ́ dárúkọ. Ń gbé ṣé mo rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ mo ní mo ti ní kí n má jẹ́ káwọn gbà síkò mi. Sòfà tí mo ti rí o ti tẹ́ àwọn lọ́rùn. Kí náà ni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀? Aláàfin àti Olúbàdàn. Òun náà ni wọ́n pàdé ara wọn lónìí gangan náà ni o. Nílẹ̀ Ìbàdàn níbi prógráàmù kan tí wọ́n pè ní interfaith. Ilé ìtàn máa ń sọ wípé interfaith ó túmọ̀ sí wípé ìdọ́rẹ́pọ̀ ìṣepapọ̀ gbogbo ẹlẹ́sìn pátápátá. Gómìnà Ṣèyí Mákindé mbẹ́mbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ló wà níkàlẹ̀. Ọba Ghandi, Olúbàdàn àtàláàfin Ọ̀yọ́ wọn gbẹ́ga wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn olóṣèlú àwọn gómìnà àwọn wà lódì kejì àga. Bẹ́ẹ̀ bá gbàgbé bétí ọ̀gbọ́yìn kínú kì í bàjẹ́. Ẹkún ní satọ́kùn funfun. Ó máa ń láwọn nǹkan kan tí satọ́kùn fúnra wọn tàbí tó síwájú nǹkan kan. Now àwọn ọmọ Ọ̀yọ́ wọn bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ìtànkìtàn. Now lórí ìṣẹ̀lẹ̀ ilé ìtọ́ṣẹlẹ̀ yìí àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n jókòó. Wọ́n wá tí wọ́n ó ṣe tì wọ́n ò rí. Wọ́n wá tí wọ́n sọ tì wọ́n ò rí. Wọ́n fẹ́ rọ̀nù ẹnu wọn bíi diarrhea. Wọ́n fẹ́ rọ̀nù ẹnu wọn bíi ẹ̀rọ ọlọ́ta. Wọ́n fẹ́ rọ̀nù ẹnu wọn bíi generator. Wọ́n ní kò yẹ kí Aláàfin ọmọ bá Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pín ipò olórí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé bí àrífín ni. Torí pé Aláàfin ló fi pé baálẹ̀ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Aláàfin ló fi wọ́n jọba. Ìwádìí ìjìnlẹ̀ wá jẹ́ kó yé àwa especially me because òpìtàn wọn ń bàdàn tó jẹ́ pé kò sí tàn mí tó ń fẹ́ pamọ́. Ìtàn Ọ̀yọ́ àti Aláàfin ni báláàfin ṣe jó lórí aládé báwa tó kù tá ń sọ̀tàn fi jẹ́ aláàlọ́ tá kì í sòpìtàn. Ọjọ́ yé wa wípé Aláàfin ló lórí aládé àti pàápàá gbogbo ohun tá a bá ń sọ ká fi ẹ̀rí báàkì ẹ̀ nídìí bí ọba ti sẹ́rí ń bẹ̀ bí ọba ti sẹ́rí ń bẹ̀ àlọ́ là ń pa. Àwa fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ òpìtàn wọn ń bàdàn. Ọ̀yọ́ gbà wípé Ọ̀kànbí ló bí Ọ̀rànmíyàn. Dọ́kúmẹ̀ntì wo ló báàkì ẹ̀ up wípé Ọ̀kànbí ló bí Ọ̀rànmíyàn? Ńbo làkọọ́lẹ̀ yẹn wà? Ta ló dọ́kúmẹ̀ntì ẹ̀? Ákáìfù wo náà fi sí? Gẹ̀sẹ̀tì wo ló gẹ̀sẹ̀tì ẹ̀? So ìwádìí ìjìnlẹ̀ jẹ́ kó yé wa wípé Aláàfin Ọ̀yọ́ ọ̀gbà náà gan-an kò fẹ́ jẹ́ kí wọ́n fi Ṣọ̀ún jọba, kò fẹ́ jẹ́ kí wọ́n sọ Olúbàdàn dọba. Ojú láì nírú ẹnu láì níyọ̀. Ẹ ń bá rẹ̀ ẹ̀kẹ́ ìyàwó ọdẹ ó yẹ kó mọ̀ pé kan gbọ́dọ̀ tóbi jù kan lọ fún ẹran jíjẹ. Bó bá r'Ògbómọ̀ṣọ́ ọmọ bí development ṣe dé bá Ògbómọ̀ṣọ́ tó. Bó bá dé Ìbàdàn ò nídìí kí wọ́n ẹ̀sẹ̀ máa sọ fún ọ. In fact gan tá a bá fẹ́ sọ ní ti development àti ìdàgbàsókè Olúbàdàn nìkan ló yẹ kó máa jẹ́ o alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ láì ṣí àìpẹ̀lẹ́ anybody. Because a bá gbé lórí ìdìbò pé ókè o ẹjẹ́ àdìbò pẹ̀lẹ́kùnjẹkùn o àwọn ìjọba àbílẹ̀ kí wọ́n dìbò fúnra wọn. Olúbàdàn ni wọ́n máa jẹ́ títí ayé o. Because ìdàgbàsókè tó dé bá ilẹ̀ Ìbàdàn ó kú ní kèrèmí 4 times 100 Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kèrèmọ́dé ọmọ Àtìbà. Kò yàtọ̀ sábúlé kó lónìí with due respect I do say it pé èmi gangan fúnra lára mi Ọ̀yọ́ ni mí. Ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ now because ìdàgbàsókè tẹ́rù kó dé bá Ọ̀yọ́ yàtọ̀ sí nọ́mà ìlú. Ọ̀yọ́ wá ṣe fi wé Ìbàdàn. Bàbá la fẹ́ sọ dìjà nísìn. Mo sọ bí ọ̀rọ̀ ni o ká sọ pé ìlú kan lè gbógun sílùú kejì. Ṣé Ìbàdàn tẹ́ rí òun Ọ̀yọ́ tó ìlú tó lágbára tó lè gbógun sí Ìbàdàn. Ìbàdàn gangan ló protect Ọ̀yọ́. A ti sọ níta ìrísí wa. Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ló protect Ọ̀yọ́. Because Àtìbà olè dáfira rẹ̀ jọba. Olúyọ̀lé, Kọ́rànmí àti Tóyèjẹ àwọn ni wọ́n protect Ọ̀yọ́ because a ti sọ láìmọye ìgbà Ọ̀já tó nílẹ̀ ibi tí Ọ̀yọ́ Ìṣẹ̀yìn wà ọmọ Ògbómọ̀ṣọ́ ló ti wá. Àgọ́ ni wọ́n pa á bẹ̀, oko ni wọ́n ń dá ń bẹ̀. Àtìbà lórí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ débẹ̀.
ń gbó sì débẹ̀ ẹjẹ́ mọ́ pẹ́ mọ́ ń bì yìí tí ọba fi tákòókò kan mọ́ ń padà láti lọ gba Ọ̀yọ́ Kàtúngà padà ń ló fi débẹ̀ bí eré bí àwàdà wọ́n ní kí ọ̀já ọmọ gbàlejò ọ̀já gbàlejò wọ́n ní kí ọ̀já ó sọ́ra fàlejò tó gbà ọ̀já ò gbà ọ̀já ò gbọ́ ọ̀já fọkàn tán Àtìbà kátó fọ ọ̀já kú ẹlẹ́bùtọ́jà búrò rẹ̀ òun náà tún ṣe bí ọgbọ̀rún lọ Àtìbà pa àwọn ọmọ ọ̀já ẹ wá ń bì ẹ já fọwọ́sowọ́pọ̀ ẹ ṣe já kọ́kọ́ sọ ìhà yín di Ọ̀yọ́ padà ká pé ní àgọ́dọ̀yọ́ ká sọ àgọ́ yìí ká sọ́dọ̀yọ́ wọ́n sọ àgọ́dọ̀yọ́ ó promise wọn nípò kan láàrin àwọn Ọ̀yọ́ Mèsì lélẹ́yìí tó jẹ́ oyè Aṣípa now oyè Aṣípa díù lórí bàbá wa Àmọ̀dá Ọlọ́run Òṣèbí kọ́lọ́run dẹlẹ̀ fèèyàn rí now láti ìgbà náà Ọ̀yọ́ ọ̀gbà náà ò lágbára mọ́ Ọ̀yọ́ empire táwọn Fúlàní àwọn Ṣítà ọmọ Álímì tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ti dàwó tí wọ́n má Aláàfin Olúewo tí wọ́n pa Wàrúkúrà Bàrùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ò ti wó n ti ń jẹ́ empire ò sí mọ́ because ọ̀pọ̀lọpọ̀ empire náà ló wà káàkiri àgbáyé tí wọn ò mímọ́ tí wọn ò dẹ̀ pera wọn lé empire mọ́ Ọ̀yọ́ nìkan ló dúró lórí ògo àná ṣé ẹ gbàgbé lára àwọn ọmọ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ àlùfànṣá sí bàbá wo Olúbàdàn ọba Ládọjà ní kọ̀pẹ́kọ̀pẹ́ nínú ọdún tó lọ yìí tó ń sọ fún bàbá pé Aláàfin ò ṣe é rí fín kí wọ́n mọ̀ rí Aláàfin fín ọ̀rọ̀ ń bọ̀ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ one Ọ̀yọ́ ń sọ̀rọ̀ kan wípé kò yẹ kí tan adìẹ ó di pínpín baálé ilé ìbá àdí mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ṣe mọ̀ pé bí baálé ilé bá jẹ́ méjì ní tan adìẹ kíkan mú kan níyọ́ jẹ́ ńgbà baálé ilé sì wá pé mẹ́ta dandan ni ká pín tan adìẹ kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn náà ni wọ́n mọ̀ pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ara wọn èròǹgbà ìgbésẹ̀ tí kò dùn mọ́ Aláàfin àti Ọ̀yọ́ nú torí pé àwọn ni wọ́n ń jìjà àgbà ẹnikẹ́ni tí bá ti ń jìjà àgbà kì í ṣàgbàlagbà a jẹ́ pé ipò yẹn ò tọ́ sí i ntọ́ bá tọ́ sí èèyàn wọ́n máa ń kà á kún pé èèyàn tọ́ sí ni àwa kọ́ la sọ pé Ọọ̀ni ló lórí aládé ìtàn ló sọ bẹ́ẹ̀ wípé Ọọ̀ni ló lórí aládé gbogbo ọmọ kóòtù òjíire bí wọ́n gbà bẹ́ẹ̀ pé Ọọ̀ni ló lórí aládé Kennedy àyàfi ẹni tó bá lè sọ fún wa pé Yorùbá lòun o ọmọ Oòduà lòun o ọmọ Káàárọ̀ Òjíire lòun o ṣùgbọ́n ìran òun ò wá láti Ilé Ifẹ̀ kó wá sọ bí tí ìran wọn ti jáde wá Ọ̀yọ́ fẹ́ tó tàn kọ mọ́ ń gbọ́ tí kan náà àwọn ọmọ Ọ̀yọ́ tó fi àpilẹ̀kọ kan síta tó ń ṣépè wípé ẹnikẹ́ni tó bá tó pe Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ní baba Aláàfin bí ó ṣe rí fọmọ ẹ̀ lélẹ́yìí well ẹni dèrú lérú ń tọ̀ ilékelèké yé ń tá a bá ṣe ní yé ni ẹ ń bá sọ̀kù làgbọ̀nrín àbí ẹ ń bá sọ̀kù lórókò òun náà ni òkú ọ̀padà lọ bá ohun tó sọ̀rọ̀ náà ló lọ̀rọ̀ now n tó ń gbìyànjú àti sọ òun ni wípé àwọn kì í ṣe ìran Odùduwà mọ́ wọ́n ní Ọ̀kànbí ni bàbá àwọn ó dàtà ló bí Ọ̀kànbí wọ́n láwọn ọmọ bàbá Ọ̀kànbí mo ń bọ̀ wá tú ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ o ẹ mọ́ gbàgbé o mo ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ pátápátá lèmi Àkàndá Awikoko máa fi fún wọn lésì ṣe mọ̀ pé bí ò sí nítòsí ẹ̀sẹ̀ kì í dédé sẹ́ báwọn ò bá sọ̀kò èmi ò ní sògúlùtú bí nǹkan kan ò bá wá látọ̀yọ́ kò sí ní ta fẹ́ fèsì sí lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀ ń sọ̀kúta lu ni ló béèrè ìdàrú padà. well ẹ mọ̀jà aláàgò jìnnà ogún àná yẹn làwọn ọmọ Ọ̀yọ́ dúró lé lórí n tó bí wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn wọ́n ní Aláàfin ò gbọ́dọ̀ respect Ọọ̀ni àwọn kan tiẹ̀ ní kò yẹ ká máa lo his imperial majesty fún Ọọ̀ni torí pé Ọọ̀ni ò ní empire àwọn àgbà Yorùbá wa ní kò sí empire kan tó ju tọ̀yọ́ ti Ilé Ifẹ̀ lọ kò sí kingdom kan tó ju Ilé Ifẹ̀ lọ bọ́ọ̀mù ẹni bá dáa ju ni lọ kò sọ wípé ọmọ náà ti di bàbá Ọ̀yọ́ nìkan ni ọgbà bẹ́ẹ̀ wọ́n ní bàbá lè ju ọmọ lọ ó rèké ńlọ wá ń bí gbogbo ẹ̀sìn àbùkù ẹ̀tẹ́ tó ń ṣẹlẹ̀ sálàfin mo mọ̀ pé gbogbo yín lè testify nípa Àkàndá Awikoko mo ti sọ gẹ́gẹ́ bí vision síwájú pé ṣáàtà lọ̀rọ̀ yìí o ńgbà tá a bá fi máa close ẹ̀ iye àtàpọ́nlé kéke tó ṣẹ́kù lára Ọ̀yọ́ yóò jó iye àtàpọ́nlé kéke tó ṣẹ́kù lára Aláàfin yóò di rámọ́tà ńlá tí wàá ń rí yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbàdàn yìí ńlá ń pè ní tips of iceberg ẹ̀já bèrè lọ́wọ́ ara wa bí ọba tó ẹ̀rù sí kò tó ṣáájú káàtì ẹ̀ sọ wípé ó dá o Ọ̀yọ́ empire sì wá o Aláàfin ló fi Olúbàdàn jọba o ọjọ́ orí ń kọ́
ńbo la fi wọ ọmọlúàbí sí. Kí ni ọba Ọ̀wọ́ adé tí ìgbésẹ̀ ní gbèsè ayé ẹ̀ kí ló tí ì dà nínú tẹ́dà ń dà. Ká tó wá fi wé sẹ́nẹ́tọ̀ Adéwọ̀lú Ládọjà, ẹni tí kádà rẹ̀ ọ̀ common, ó ti jẹ sẹ́nẹ́tọ̀, ó ti jẹ gómìnà, ó tún wá jẹ Olúbàdàn. Lélẹ̀ tó túmọ̀ sí pé gbogbo téèyàn ń jẹ́ láyé ńlọ́jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́gàjí, ó wá ń graduate tó fi dé balógun tó fi dé kan tó fi padà wá jẹ Olúbàdàn. Eléyìí tó l'achievement. Mo jẹ́rìí wípé ká ní kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ ló wà lórí ìjókòó tí Aláàfin ń bọ̀ bẹ́ẹ̀, orí ìdúró làwọn méjì máa pàdé ara wọn. Ẹ ti wo fídíò yẹn tẹ́lẹ̀, ẹja tún padà wò ó kó lè wà lákọọ́lẹ̀, kó lè wà on record. God bless you. Greatest Nigerian students. Igbolewa articulate Nigerian students. Greatest Toto. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní onítọ̀ọ́dí méjì lọ́dọ̀ ìyá o. Greatest Nigerian students. Igbolewa articulate Nigerian students. Greatest Toto. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní onítọ̀ọ́dí méjì lọ́dọ̀ ìyá o. Mo nígbàgbọ́ pé ẹ̀yin náà farabalẹ̀ wo fídíò yẹn, bó lẹ ṣe rí sí. Ó dùn àbí àkọ́dá orónú tí kìí dàbí àdágbẹ̀yìn. Àwọn èèyàn kan sọ bẹ́yà ó ṣèèsì ni, bóyá bàbá wo Olúbàdàn mú bàbá wa mọ̀ọ́mọ̀ ni. Òòrójú tẹ́ẹ̀kùn fi gbé wọlé ni, ó ti rójú olóró sí. Tó ìwọ làbọ̀rọ̀ wa máa nawọ́ kúńtákúńtá arọ́ kan káàkiri bí ọwọ́ elégbèdè lórí ìjókòó ń bẹ̀ without any concern. Kò sí ẹ̀rín, kò sí nǹkan kan akànwá. Èmi ó jẹ́ àkọ́kọ́ nú ọba tí mo máa rí tó tá a máa béèrè wípé ṣé sọ́jà lẹ́ni ni àbí sọ́jà ló yẹ kó máa ṣe. Why, to the best of my understanding, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn náà ti ń bèrè lọ gómìnà Ṣèyí Mákindé, gómìnà dáhùn. Wọ́n bèrè lọ bàbá wa Adéwọ̀lú Ládọjà, bàbá lòun ò sọ̀rọ̀. Àwọn èèyàn kan wá ń pè pé wọ́n ń pè fún dialogue. ń bẹ ibi táwọn ọba aládé ń bára wọn lọ yìí kò ní dá o, kò sì ní sàǹfààní kankan fún ilẹ̀ káàrọ̀ òjíire. Èmi wá ní àgbà tí ọ̀kẹ́hùn sọ̀rọ̀ ńlọ ẹ̀sẹ̀ fẹ́ wá kan tán sáré yìí, a sì gbé ń sáré gan. Ẹ sáré gan, ẹsẹ̀ yín ọmọ kan yín nípa kọ́ torí pé mọ́mẹ́tì tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ti kọjá, ẹ rà àǹfààní àti sọ̀rọ̀. Gbogbo ọ̀ràn táwọn ọmọ Ọ̀yọ́ ń dá nísìn ṣe é mọ̀ wọ́n dáadáa. Àwọn tó kóra wọn sábẹ́ platform tó ń pè ní ọmọ Ọ̀yọ́ group lórí social media, ìkànnì ọgbọ́n, Ọ̀yọ́ Legacy Diary, Ọ̀yọ́ Legacies, Ajíṣebí Ọ̀yọ́, Adédayọ̀ Victor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tó kù wọn náà. Gbogbo wọn ẹnìkan kan lọ́yọ̀ọ́ ò rí wọn pè sí kọ̀rọ̀, pè wọ́n sí bàbá pé kí wọ́n sinmi ìdúnkokò, kán sinmi tẹ̀m̀bẹ̀lẹ̀kún, kán sinmi wàhálà. Tẹ́nìkan kò bá wọn fà, kò wá sẹ́ni tó sọ fún wọn, àìwá rẹ̀ èèyàn kankan sọ fún wọn bí wọ́n bá dákẹ́ lọ́la àwa tó kù ò ní dákẹ́ mọ́, tọ́ra àti fún wọn lórí ọ̀fẹ́ láti sinmi, láti panu mọ́. Ṣùgbọ́n wọ́n rí i gẹ́gẹ́ bí opportunity fáwọn láti jáde bó ṣe wù àwọn. Oríṣiríṣi picture náà ń gbé jáde pẹ̀lú Ọọ̀ni, wọ́n lè bọ́ra wọn hò láì kí sọ ni. So gbogbo ẹ̀ láàfin fún wọn lésì. bọ́nà rẹ̀ bá dára ò rọra, ẹ̀san kò gbóògùn o, ẹ̀san aké o. Báyé bá ń yẹ ọ́ ò rọra, Aláàfin. Bọ́nà rẹ̀ bá dára ò rọra, ẹ̀san kò gbóògùn o, ẹ̀san aké o. You see, eléyìí ni wọ́n pè ní dàda ò lè jà, àmọ́ ó láàbúrò tó gbójúlé ní àgbàlá. Àṣà máa dùn ní nísìn, àṣà máa dùn ní. Gbogbo everybody nísìn, àwọn kìnìún Ọ̀yọ́ wọ́n jáde eléyìí tó ń pera ẹ̀ ní ìkànnì ọgbọ́n yẹn. Ọwọ́ adé yìí, ẹ jọ̀ọ́ ẹ kò sọ fún mi, kí ni twist kan ẹyọ kan bá dẹ̀ ti pọ̀ òun ní ṣe tó fi disrespect ìlú Ọ̀yọ́? Ṣẹ́tẹ̀ ti pọ̀ òun ní sọ̀rọ̀ rí. Ọwọ́ adé yìí náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ invite Ọ̀yọ́ wá sí coronation yín, ẹ disrespect bàbá yẹn kúrò mẹ́yìn, ẹ ti recognize as pé Ọọ̀ni tiẹ̀ wà níbí kúrò ní party tẹ̀ ṣe tí ò ṣẹlẹ̀ rí. Ìyẹn tún lọ. This same thing tó ṣe yìí tí Olúbàdàn ṣe fún Aláàfin, Ọwọ́ adé ló kọ́kọ́ ṣe é fún Ọọ̀ni nílùú Ìbàdàn nígbà tí àpèjẹ kan pa àwọn àti Aláàfin pọ̀ tí Rẹ̀mí Tinubu tí wọ́n pè. Aláàfin ti wà nílé, Aláàfin Ọọ̀ni wọlé báyẹn, Olúbàdàn dìde dúró, wọ́n kí Ọọ̀ni, bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dìde dúró, Aláàfin jókòó.
Ọọ̀ni tí wọ́n pé bàbá Ọọ̀ni òkú wọn kúkú ráyè tiwọn wọ́n tiẹ̀ tún fẹ́ fi ogun tún fẹ́ fi kí Aláàfin irú kẹrẹ l'Aláàfin fẹ́ máa nà sí Ọọ̀ni àti náwó gan kí Ọọ̀ni gan ó tún ti ṣòro fún ṣe ló jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ìgbéraga lásán ẹni tó bá rí ara ẹ̀ sílẹ̀ òun la máa gbéga wèrè oníwèrè ara rẹ̀ gbogbo wọn jáde gbogbo wọn ń gbó bí ajá Olúbàdàn kì bá má ṣe èmi normal something kẹyẹ ká pa kìnìtì Ìbàdàn tó ń wà yóò kì í ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí problem ta yìí ní wípé nínú ìtàn à ń gbé àwọn kan síra ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ó lè yé yín Ifẹ̀ tá a wà lónìí Ifẹ̀ oyè tá a wà lónìí kì í ṣe Ifẹ̀ tó kọ́kọ́ wà o chemo dynasty ti yẹn ti lọ Ifẹ̀ Oòdáyé ṣàwà ṣé Ifẹ̀ Oòdáyé la wà lónìí kì í ṣe Ifẹ̀ Oòdáyé Ifẹ̀ Oòdáyé dynasty yẹn ti lọ another one tuntun bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Ifẹ̀ Oòdáyé yẹn ìyẹn ti lọ akànrántí ẹ̀ ni tá a máa fi máa sọ̀rọ̀ akànrántí ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni Ọ̀yọ́ dynasty Ọ̀yọ́ Kàtúngà ó yàtọ̀ sí Ọ̀yọ́ bí tẹ́ ẹ wà lónìí Ọ̀yọ́ bí tẹ́ ẹ wà lónìí kódà ṣe tó máa sọ pé kí àlejò rọra máa tẹ̀ kó má bàa ṣílẹ̀ tẹ̀ Ọ̀yọ́ ìní ẹ̀yìn ilé ẹ̀kọ́ máa bá sọ torí wípé ibi tẹ́ ẹ wà lónìí kì í ṣe ilẹ̀ yín ilẹ̀ onílẹ̀ ni kì í ṣe ilẹ̀ yín ìgbà tẹ́ ẹ dé ibi tẹ́ ẹ dé yìí Ìbàdàn máa wà lára àwọn tó ní kó máa ṣọ yín kí àwọn Bàrùbá má bàa pa yín ẹ lágbára nígbà yẹn o Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ló dádé o Ọ̀yọ́ ló máa Ọ̀yọ́ ló dìjòyè orí yín o ẹpọ̀n yín o ìdí yín o ìyàwó yín o Ọ̀yọ́ ló ní o. Why won't you stop lying? Ọ̀yọ́ bí tẹ́ ẹ wà yìí ibẹ̀ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ́ táìtù Aláàfin àbí bẹ́ẹ̀ kọ́ ibẹ̀ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ti ń jẹ Ọlọ́yọ̀ òun ni wọ́n mọ̀ yín mọ́ kì í sì ń ṣe bí tẹ́ ẹ wà yìí kì í ṣe àgọ́ Ọ̀já níbi tẹ́ ẹ wà yìí ibẹ̀ kọ́ lọ ti ń lo Ọlọ́yọ̀ ń gbà yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo tó Ìbàrùbá ọlá àwọn tí wọ́n fi yí yín ká yí Aláàfin ká ní ìgbà yẹn òun ni ó máa jẹ́ kí àwọn Fúlàní kí wọ́n rí mú Ìbàdàn máa wà ní ara àwọn tó fi ṣọyún so báwo wá ni ẹ wá sọ pé Ọ̀yọ́ tó ń wà yìí ó ju Ìbàdàn lọ báwo ló ṣe ju Ìbàdàn lọ Aláàfin àkọ́kọ́ is Aláàfin Àtìbà òun ni Aláàfin Àtìbà is the first Aláàfin now bó tiẹ̀ jẹ́ wípé àwọn Ọ̀yọ́ kan tẹ bá béèrè lọ pé ta ni Aláàfin àkọ́kọ́ wọn á máa sọ fún pé Ọ̀rànmíyàn ni irọ́ sì ni wọ́n ṣì Ọ̀rànmíyàn ò jẹ́ Aláàfin kò jẹ́ Aláàfin kò jẹ́ ẹ kò ń parọ́ ni Àjàkágan tá à ń sọ gbogbo wọn ṣé wọ́n jẹ́ Aláàfin ni wọn ò jẹ́ Aláàfin you are just lying now Àtìbà òun ni Aláàfin àkọ́kọ́ ṣé ẹ wá máa sọ fún mi wípé ẹ ju Ìbàdàn lọ ni Ìbàdàn kì í ṣe ẹgbẹ́ yín the last empire Ìbàdàn ló lò even ká má tiẹ̀ máa lo the word of empire ẹ mọ̀ pé word of empire kì í ṣe word of tẹ̀yẹ̀kẹ́ máa lò because òyìnbó ló fún yín empire olè ni wọ́n fi máa ń jà wọ́n máa olè fónfó lóhun òun náà máa fi empire ń ṣe kò sí ìkó tó ń jẹ́ empire ọmọlé ni mí yín sìn kí Déjì of Àkúrẹ́ kó wá máa lọ sí Iléṣà kó lóun kó àwọn ọmọ Iléṣà lẹ́rú òun gbógun ìní wọn ṣé kìí ṣe olè kọ́ nìyẹn olè nìyẹn náà ẹ wá ń sọ fún mi pé ẹ jẹ́ empire inú yín dẹ̀ ń dùn ẹ̀ dẹ̀ tún máa sọ Ọ̀yọ́ empire you are claiming that Ọ̀yọ́ empire up till now you are disrespecting yourself Aláàfin Bàbá Ìwádé you are disrespecting yourself you are disrespecting that throne you are disrespecting the people of Ọ̀yọ́ all in the name of Ọ̀yọ́ empire are we in time of this Ọ̀yọ́ empire that you are talking about Aláàfin ò kì í dìde kí èèyàn ṣùgbọ́n Aláàfin ẹ jẹ́ kó jẹ́ irú àwọn ọba ẹgbẹ́ ẹ̀ tó ń wọlé síbẹ̀ yẹn tí ò lè dìde kí wọ́n yẹn ẹ jẹ́ kí Rẹ̀mí Tinubu wọlé síbẹ̀ yẹn yóò dìde lọ́wọ́ kan ni ìyàwó Tinubu nìyẹn o ẹ jẹ́ kí bàbá Tinubu wọlé yóò dìde lọ́wọ́ kan ni ẹ jẹ́ kí Ṣèyí Mákindé sọ̀rọ̀ kó wọlé síbẹ̀ yẹn yóò dìde lọ́wọ́ kan ni ẹ̀sìn lọ Aláàfin ò kì í dìde fún yín o wá ń disrespect àwọn ọba ẹgbẹ́ ẹ o wá ń disrespect ipò Aláàfin o ìgbéraga ló kún ọwọ́ yín kí ni ipò Aláàfin bó la Aláàfin ṣe jẹ́ ẹ wá lo word of Aláàfin lọ́dọ̀ wa lóńdó ọ̀pá owó yín àmàbá yín gé dànù ni ṣe mọ̀ pé nìkan sọ níjọ́sí ẹrù bó ń sọ lásán òótọ́ nìkan tó sọ a máa gé ọ̀pá yín yẹn dànù kẹ́ ní kò sí ààfin t'Aláàfin ò lè wọ̀ ó lè wọ́ lálá ìkànlẹ̀kùn á wọ̀ ẹ wá sí Oǹdó tàbí Èkìtì kẹlẹ́ fẹ́ wọ ààfin bó ṣe wù yín a máa gé ọ̀pá yín dànù ní Aláàfin kankan òdọ́dọ̀ wa we don't know who is Aláàfin who is Aláàfin Aláàfin lẹ́nu ìgbà tí àkádìbò rẹ̀ mọ̀ nígbà yẹn tí wọ́n jà ìjà kìíní nígbà yẹn
kò ṣe lọ síbẹ̀ kò ṣe wáyé tí wọ́n fi pé kó lọ bẹ̀ wáyé táwọn àkádìgbò kankan wáyé tí wọ́n fi gbà á láàyè kò Aláàfin òṣèlú máa ń gbẹnu ní Ẹ̀gbá níbẹ̀ yẹn mo jẹ́rìí àwọn ọmọ Ẹ̀gbá mo jẹ́rìí wọn ẹkọ gbéra yín sórí toilet roll ẹ wá ní nǹkan tí Olúbàdàn ṣe kò dáa ẹ̀yin ò ti respect Ìbàdàn sẹ́yìn ni ẹ̀yin ò mọ̀ kọ́ tẹ́ ti ṣe sí Ìbàdàn ni ẹ̀yin ò mọ̀ kọ́ tẹ́ ti ṣe sí Ọ̀ọ̀ni ni fi Aláàfin jẹ́ if you humble yourself with ṣe ló bá àwọn gọ́ọ̀mẹ̀ntì òkiri gbogbo itú tó ń pa yín Aláàfin ṣe ló bá àwọn gọ́ọ̀mẹ̀ntì òkiri ni ẹ wá ní Olúbàdàn snuff ẹ kò ṣe ní snuff àti snuff àti star àbí Trump ó máa tó tún máa Trump ẹ ni ó máa Trump ẹ ni ẹ tí mọ̀ kankan ẹ mọ̀ Ọ̀yọ́ ti ń cast ẹ mọ̀ kò sí gbogbo nǹkan tó bá dé ìlú Ọ̀yọ́ tí ó worst ìṣẹ̀ṣẹ̀ lé Ọ̀yọ́ ó worst ipò lọ́balọ́ba ó worst ipò pé ká ìhùwàsí ó worst ni rìkíṣí olè jẹgúdú jẹrá ká gbé kan gbọ̀tún gbòsì ó kún ìlú Ọ̀yọ́ ó kún gbogbo yín ẹ̀yin olè lásán wọn pariwo ipò snop Aláàfin kò tí ì rí nǹkan kan wọ́n yìí ń bọ̀ ó yìí sàláàfin ẹ̀ nípò láàrin lọ́balọ́ba ẹ̀ nípò láàrin lọ́balọ́ba ojú ó máa fi ipò I'm telling you the fact ẹ̀ nípò Aláàfin bá wọ ìlú Èkìtì tàbí Oǹdó kò sí kan tó burú jù bẹ́ẹ̀ tí àwọn YouTube ìlú Èkìtì àti Oǹdó yẹn bá dáwọ́ jọ kán lé kí wọ́n sọ fún pé ọ̀ǹtí tó bá lọ sórí rédíò NTA kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé kí Èkìtì àti Oǹdó dáríjì ẹ̀ pẹ̀lú itú tó pa nípa fífi àwọn ọmọ fífi wọn ṣòwò ẹrú tí ìbá ṣe pé Ọ̀yọ́ a kì bá máa lẹ́ni tí tó jọ òwò ẹrú lóòótọ́ Olúgbò àwọn kọ́kọ́ ṣe ṣùgbọ́n wọn ò ṣe long wọ́n jọ̀wọ́ ẹ̀ kó tó di pé àwọn obìnrin gbé ó di pé Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ ló wá escalate kìíní yẹn náà wá bẹ̀rẹ̀ àwọn àti kìíní ó yẹ kí Aláàfin jáde kí ìlú Ọ̀yọ́ gbogbo wọn jáde kó máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn ni àwọn tí wọ́n pa lẹ́kún nígbà wọn yẹn wọ́n pọ̀ jàtí rẹ̀ tí wọ́n ń ta ẹrú tí Aláàfin ń tà ní òyìnbó tó fi recognize ipò Aláàfin tí ìbá ṣe bẹ́ẹ̀ wọ́n ò mọ ipò Aláàfin náà ṣùgbọ́n ẹrú tó ń tà fún wọn ata ẹrú 5 á fi gba umbrella ata ẹrú 10 á fi gba ìbọn àgbà ìbò ọtí nǹkan kan báwọn ẹrú tí wọ́n ń tà òun náà fi recognize wọn so ó yẹ kí wọ́n jáde kó wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò yẹ kó gba Aláàfin nínú Èkìtì nínú Oǹdó kò yẹ kó jẹ́ ká Aláàfin wọ̀ rárá àtọ̀ ọ̀hún tí tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pẹ̀lú itú tó pa wọn wá dúró sí wọn pariwo Ọ̀yọ́ ló ládé o Ọ̀yọ́ ló ládé o ẹ̀yin lẹ ládé ẹ̀ sì ládé Ọ̀yọ́ tó ládé tí ò ládé ẹ̀ ládé ẹ̀ ní nǹkan kan adé express lẹ́ ń dé káàkiri Aláàfin míì tó bá fẹ́ jẹ ní ọ̀la nísìnyí wọ́n máa lọ ṣe adé fún ni adé express ló máa lọ dé torí Ọ̀yọ́ ò ní adé. kó wá ní jù báyìí lọ táàrí labalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá bá wa tẹ subscribe button síbẹ̀ o bẹ́ẹ̀ tí wàá di olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n a ò tí ì tẹ́ síbẹ̀ bá wa tẹ̀ sójú ẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ má gbàgbé láti jago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ètò ọ̀hún ẹ̀já pín kálẹ̀ a ó tún jọ pàdé o lọ́jọ́ míì ọjọ́ rí ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.